Now, inú mi dùn pé ìyàwó rẹ̀ mi Tinubu, àwọn fún ara wọn, wọ́n ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Àwọn fún ara wọn ti wá sọ nísìnyí, wọ́n ní àwọn ẹni tó bá ti mú tó bá ti jíyàn gbé àwọn Fúlàní lórí burúkú, wọ́n ní ẹjọ́ kú ló tọ́ sí wọn. Mo fẹ́ jẹ́ kí wá kọ sí comment section, ṣé lóòótọ́ ni àbí irọ́ ni? Ṣé ẹjọ́ kú ló tọ́ sí wọn ni àbí kó máa fọwọ́ pa wọ́n lórí? Àtijọ́ ọjọ́ Ìyáwó ò sọ̀rọ̀, but inú mi dùn báwọn náà ti padà jẹ́wọ́ ọmọ Yorùbá báyìí. Ẹ̀yin náà ẹ wò ní orílẹ̀-èdè bàbá wa, àwọn kan á kọ̀ wọlé dé, wọ́n á dẹ̀ kó àwọn èèyàn, wọ́n á dẹ̀ lọ nǹkan kan ò dẹ̀ ní tẹ̀yìn ẹ̀ yọ. And nobody is going to talk about it again. Ẹ wo Dr. Fatai Aborode, ọmọ Yorùbá ni wọ́n dáko. Bàbá yẹn gbìyànjú débi wípé kébi má pa ọmọ Yorùbá. Tẹ́ bá mọ ajúwulẹ̀ tí Dr. Aborode fi dáko. Ṣùgbọ́n torí pé àwọn Fúlàní àjẹ́dà wọn ni wípé ká jẹ́ ẹrú wọ́n pa bàbá yẹn dànù. Ṣé gbogbo yín lẹ rí nǹkan tí Gọ́vnà Sanwó-Olú ṣe lánàá? Wọ́n sign contract pẹ̀lú Niger State lórí ọ̀rọ̀ oúnjẹ. Ìlú tó kún fún wàrà àtọyìn, ó sign contract pẹ̀lú aṣálẹ̀. Niger State tó jẹ́ pé aṣálẹ̀ ni wọn ò ní kankan. Lagos State fẹ́ lọ máa gba oúnjẹ lọ́wọ́ wọn. Lagos State fi Ogun State sílẹ̀, wọ́n fi Ọ̀yọ́ State sílẹ̀, wọ́n fi Ọ̀ṣun State sílẹ̀, wọ́n fi Èkìtì sílẹ̀, wọ́n fi Oǹdó sílẹ̀, wọ́n fi Kogi sílẹ̀, wọ́n fi Kwara sílẹ̀, wọ́n lọ sí Niger State. Kí la fẹ́ pe irú eléyìí? Ṣé Gọ́vnà Sanwó-Olú sọ fún wa wípé kò lè sí solution lórí ọ̀rọ̀ báwọn Fúlàní expert wọ́n ti máa ń pa àwọn bàbá àti ìyá wa? Ṣèbọ́rọ̀ náà ìyàwó rẹ̀ ní Tinubu ti sọ yìí. Nígbà tí Chief Sunday Igboho jáde tí wọ́n sọ pé àfẹ́ àwọn Fúlàní nílẹ̀ bàbá wa sẹ́, ànáfẹ́ wọn, àníṣe kọ́ filẹ̀ bàbá wa sílẹ̀, òun yìí. I don't want any ex-man in the one land again. I don't want any ex-man in the one land again. Nígbà tí Chief Sunday Igboho sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olórí burúkú Buhari ó ní kọ́ mọ́ ìwà kí wọ́n mẹ́sẹ̀ wá. Òun náà nìyá wa Olúrẹ̀mí Tinubu, òun ni wọ́n ti sọ yìí nísìn. Ìyàwó rẹ̀ ní Tinubu ní Fúlàní tó bá ti jíyàn gbé pé ẹjọ́ ọkú ló jẹ́ kí ilé ẹjọ́ máa dá fún wọn, pé kó máa dájọ́ ọkú fún wọn. Kẹ́lẹ̀ mọ́ how bad it is. Àwọn èèyàn á sún sínú ilé wọn. Tó bá máa jí báyìí, wọ́n á jí sínú kòtò. Tó bá máa jí báyìí, wọ́n á jí sọ́wọ́ ajínigbé, wọ́n á ní kó lọ máa mú 50 million wá 100 million. Owó tí ìran bàbá ńlá kú bàbá wọn ò kà rí. Wọ́n á ní káwọn ọmọ Yorùbá lọ máa mú wá. Kí ni signal tí Gọ́vnà Sanwó-Olú fún wa yẹn? Tí wọ́n sọ fún wa pé kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ni. Torí kò yé mi, ìdí tí a fi lè dáko ní Lagos State, ìdí tí a fi lè dáko ní Ọ̀yọ́ State, ìdí tí a fi lè dáko ní Ògùn, tí a lè dáko ní Ọ̀yọ́, tá lè dáko l'Oǹdó, l'Èkìtì, tó wá jẹ́ Niger State lọ́hùn ni wọ́n ti fẹ́ lọ dáko, ni wọ́n ti fẹ́ lọ ṣe collaboration. This speaks a lot. Ìjábọ̀ ṣe wàhálà ló dé balẹ̀ Yorùbá yìí. What is that message? Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá tún mọ̀ jù èmi lọ, ẹ bá wa kọ sí comment section. What do you think that is supposed to mean? Kí lẹ rò pé yẹn lè jẹ́? What do you think that it is? Automatically ẹ ń sọ fún wa pé àbákú laṣọ ewúrẹ́. Bàbá mi Pierre dúró sí mi mo kí yín.
ẹ sọ fún wa pé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí nígbà táwa ń sọ fún yín pé àfẹ́ bá àwọn Fúlàní olórí burúkú ìṣe mọ́ nígbà táwa sọ fún yín wípé ẹ jẹ́ kó ní kálukú máa lọ ìgbà ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ sign contract pẹ̀lú wọn bàbá wa Sanwó-Olú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ àbò ilẹ̀ Yorùbá abẹ́ sọ fún mi ṣó pọ̀ jù ṣé kò sí àwọn tí wọ́n lè dáàbò bo ilẹ̀ Yorùbá ni wọ́n wà tẹ́ bá jẹ́ kó ṣe yes nígbà tí mo gbọ́ lórí Aláròyé pé ìyàwó Olúrẹ̀mí Tinubu wọ́n ní ẹni tó bá mú fún ẹ̀sùn ìjínigbé pé ẹjọ́ kú ló jẹ́ kó máa dá fún wọn I support that mo support ẹ̀ pé ẹjọ́ kú ló jẹ́ kí ẹjọ́ máa dá fún wọn ẹ̀yin náà ẹ wò ẹ máa kúrò ní Zamfara ẹ máa kúrò ní Katsina ẹ kúrò ní Kano kẹ kúrò l'Abuja kẹ kúrò ní Maiduguri ẹ wá sí South West ó ṣe pé tí wọ́n wá gbé pẹ̀lú àlàáfíà o ẹ wá ẹ jí àwọn èèyàn gbé ẹ pa àwọn èèyàn ṣẹgbọn kan tó ṣẹlẹ̀ ní Kaduna báyìí ọ̀rọ̀ tí mo sọ yóò ti péjọ méjì àbíjọ mẹ́ta kò ìjújọ méjì àbíjọ mẹ́ta lọ tí àwọn olórí burúkú yìí tí wọ́n wọ skul kan ní Kaduna wọ́n dẹ̀ kó about 287 students wọ́n dẹ̀ kó wọn lọ nísìnyí báyìí àwọn Amẹ́ríkà ti fẹ́ dá sọ́rọ̀ yẹn àwọn United States Mission wọ́n ti gbèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà pé ṣé káwọn mọ̀ wọ́n lọ́wọ́ láti bá wọn gba àwọn ọmọ yẹn padà àìtí ìrìkí Nàìjíríà fún wọn lésì bóyá wọ́n ti fún wọn lésì bóyá wọ́n fún wọn lésì I don't know. ẹ̀yin náà ẹ wò kí lọ́rọ̀ yìí jọ ọ̀rọ̀ yìí ti jọ géèmù ó ti jọ business ó ti jọ àjọmọ̀. The government body language is too bad about this insecurity. Body language the government kò dára accepted agbàpẹ́ ikọ́ ọlẹ̀ bàálù ìjẹ́ ṣùgbọ́n ìjọba tó kúrò bẹ́ẹ̀ ìjọba náà níjọba ń jẹ́ sójà gbó sójà pọ̀ mú ni ìjọba tó lọ olórí burúkú Buhari ọmọ màálù ó wá sí ìlú yìí ó dẹ̀ wá da gbogbo ẹ̀rú ó bàjẹ́ fáìn Yorùbá ló wà bẹ́ẹ̀ sí kí ni bàbá rí ṣe sí ìyẹn ni bàbá wa sí Sunday Igboho fi sọ fún yín wípé bàbá ẹ jẹ́ kó ní kálukú pín gààrí ẹ jẹ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ àwa tá à ń sọ bẹ́ẹ̀ fún yín àmọ̀kọ́ tá à ń sọ nǹkan tí àwọn Fúlàní tí wọ́n fẹ́ gé náà ni wọ́n ti ń gé nìyí pé kó jẹ́ àwọn ọlọ́mọ máa jìtá mi láì fún wa kó jẹ́ àwọn ni wọ́n á máa sọ nǹkan tá a máa ṣe fún wa tí ó bá rí bẹ́ẹ̀ Niger State tó jẹ́ pé wọ́n máa lo kẹ́míkà kí nǹkan tó ń kù bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá tó bá mú ẹwà tó bá jù sílẹ̀ tó bá ń kọjá bẹ́ẹ̀ níjọ́ kejì àníjọ́ kẹta wàá rí tó ti máa wù àgbàdo tẹ bá ṣe níbi ẹ̀ nílẹ̀ Yorùbá tẹ bá lọ tẹ bá fi mọ wá bẹ́ẹ̀ níjọ́ kejì ọjọ́ kẹta á ti máa wù without adding any nutrients to it. Ó yẹ wò ẹ sọ fún mi compare to ibi tó jẹ́ wípé wọ́n á ṣẹ̀ṣẹ̀ lọ ra fertilizer lọ́tọ̀ ṣé àti ìbẹ̀rẹ̀ lọ ẹ̀kọ́ tí wọ́n máa gbóúnjẹ wá fún wa tí ó bá ń ṣe pé bóyá ọ̀rọ̀ ìfẹ́ máa jọ géèmù bàbá wa sí Sunday Igboho lẹ̀ sọ wọ́n ní ẹ fi wálẹ̀ àníkẹ́yìn àti wọ́n máa continue business ẹ ṣáàfì àwa ọmọ Yorùbá lè ìnira yìí pọ̀ àsọpẹ́ ilẹ̀ kó nínú Yorùbá sínú ìnira ṣùgbọ́n bọ́tà wà sọ ní wípé ẹ fi àwa sílẹ̀ ẹ jẹ́ káwa máa lọ tí ilẹ̀ Yorùbá bá ń lọ Nàìjíríà sì lè continue ṣègbọ́n òun náà níyàwó tó jẹ́ first lady tí ń sọ yìí ìyàwó Olúrẹ̀mí wọ́n ti sọ jáde ó wà lórí Aláròyé online TV YouTube ẹ jẹ́ òwò tí bá lè bí ìkọ̀fẹ́ pílẹ̀ torí copyright ni òkè máa rí sí i ìyá wa sọ wọn ọ̀gbọ́ ẹnu sọ rárá wọ́n ní ẹ̀sùn
ń bọ̀. Aláròyé, ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa o. Ẹ like, kẹ́ share, kẹ́ comment, kẹ́ subscribe, kẹ́ ẹ bá wa share kó lọ viral. Now, kó yẹ wá gbọ́. Oṣù kejì ọdún 2024 tá a wà yìí níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó tó bí 280 pẹ̀lú àwọn olùkọ́ wọn kó lọ. Rẹ̀mí Tinubu nínú ọ̀rọ̀ rẹ̀ ní ìgbàgbọ́ òun ni pé ẹnikẹ́ni tó bá ti ń lọ́wọ́ nínú jíjí àwọn ọmọ kéékèèké gbé gbọ́dọ̀ jẹ́ aláàárẹ̀, ọ̀dájú àti ojú èèyàn. Ó ní báwo lẹni tó gbádùn tàbí níláárí kan ṣe lè wo ṣùnṣùn kó sì lọ ká àwọn ọmọ kéékèèké mọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ wọn láti jí wọn gbé lọ. Gẹ́gẹ́ bí ẹni tó ti fìgbà kan rí wà nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Ábùjá, ìyàwó ààrẹ ní àsìkò ti tó fún àwọn aṣòfin Nàìjíríà kí wọ́n tètè ṣòfin tí yóò máa fi ìyà ńlá jẹ gbogbo àwọn ọ̀daràn tó bá ti jẹ̀bi ẹ̀sùn ìjínigbé nítorí àwọn àgbàbọ̀ wọ́n ní má fi oko mi ṣọ̀nà ọjọ́ kan náà lèèyàn ń pinnu rẹ̀. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín. Ẹ ti gbọ́, wo headline yẹn. Aláròyé ní ìdájọ́ ikú ló yẹ kí wọ́n máa fún àwọn ajínigbé ní ilẹ̀ yìí. Rẹ̀mí Tinubu. Náà, kó tó dé stage àwa ti ń pariwo fún yín pé àwọn ará bíi ethnic cleansing ni wọ́n ń ṣe. Wọ́n fẹ́ wipe gbogbo tó ń pè ní Yorùbá, wọ́n fẹ́ wipe wa out. Àwa tábà wá ṣọ́ra, Yorùbá máa wá di àlùmájìrì. Nǹkan tí wọ́n ṣe fún wọn ní ilẹ̀ Haúsá, tí wọ́n kó gbogbo àwọn ọmọ wọn tó sọ wọ́n di àlùmájìrì, tó jẹ́ àwọn ọmọ máa ń dún oúnjẹ sí wọn bí ajá, tó jẹ́ pé tọ́ọ̀bà fáwọn yẹn lóúnjẹ wọn ò ní jẹun, tọ́ọ̀bà fún wọn lómi wọn ò ní mu. Ọlọ́run dẹ̀ fún àwa ní ọgbọ́n, Ọlọ́run fún wa láwọn alákìkanjú ọmọ tí wọ́n lè kọ̀yà fún wa. A lè sọ fẹ́yìn bàbá wa, kò ń ṣe pé bí a fẹ́ ṣe ìpáàlẹ̀. Self-determination is a right. Àǹfààní wà fún wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti determine. Àǹfààní wà fún wa gẹ́gẹ́ bí indigenous people of Yoruba. We the indigenous people, we are entitled to our opinion. We have the right to determine if we still want to be Nigeria or not. It is constitutional. It is not unconstitutional. It's constitutional. Nigeria is a signature to self-determination. Nígbà tí Nigeria tó bá jẹ́ signature self-determination, tí wọ́n dẹ̀ fojoojúmọ́ pa wá báyìí, tí wọ́n fìyà jẹ wá, tó ń jí wa gbé, tó ń bá àwọn àǹtí wa sùn, tó ń bá àwọn àbúrò wa sùn, tí wọ́n ń ṣèkà fún wa, tó ń fojoojúmọ́ ní ká máa sọ ransom, tó jẹ́ pé táwọn bàbá wa bá lọ sóko tó bá lọ dáko wọn pa wọ́n síbẹ̀. Kẹ́wọ̀n kan tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀, bàbá wa Dr. Aborode, brother mi Ìṣọ̀kan TV, kẹ́ bá wa ṣí ẹ̀kọ́ lọ viral. Brother mi Omeyo, my honourable youth leader, bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀, Omeyo, one and only Omeyo, one and only honourable youth leader ta nílẹ̀ Yorùbá ta mọ̀ nìyẹn. God bless you my community. Now bí mo ṣe ń sọ̀rọ̀, gbogbo ìyàbẹ̀ yẹn ń jẹ wá, a dẹ̀ ní ọ̀nà. Ọlọ́run tó tún wá mú àwọn òye tí wọ́n tẹ̀ tún wá so wá pọ̀ tó ṣe amalgamation fún wa, wọ́n tún fi expiring date sí. Ó di ọ̀nà méjì tá a lè fi gbára wa là. Either through self-determination tàbí ká go back to amalgamation tó state pé 100 years la fẹ́ jọ lò papọ̀. Kì í ṣe kankan náà náà. It is stated in that amalgamation statement. Ó wà bẹ́ẹ̀ pé 1914 to 2014. It is stated there.
and this is 2024 10 years ti gorí ẹ̀ báyìí nítorí pé aglanúlẹ̀ à ń wò a lè sọ̀rọ̀ ọdún mẹ́wàá mi ti gorí ẹ̀. tẹ́bá ọgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ orí burúkú yìí ẹ máa rí pé ọdún mẹ́wàá sẹ́yìn ni gbogbo orí burúkú yìí bẹ̀rẹ̀ because wọ́n ti rí pé Nàìjíríà ká sọ pé kò wà official mọ́ ká sọ pé ó ti di business àwọn kan ó dàbí kéèyàn ní pọ́tírì kó wá kó àwọn adìyẹ síbẹ̀ àrà tó bá wùn ló lè fa adìyẹ yẹn dá níwọ̀n gbà tó jóun ló ní wọ́n. Kí ló fà táwọn international kí ló fà táwọn United Nations tí wọ́n fi ń wò nǹkan kan ló máa fà náà kò sí orílẹ̀-èdè tí irú genocide tí irú kan tó ń ṣẹlẹ̀ tí ń ṣẹlẹ̀ tí United Nations kì í dá sí within 24 hours. Read my lips. Kò sí orílẹ̀-èdè náà tí irú kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ti máa ń ṣẹlẹ̀ tí United Nations ní dá sí within 24 hours. Tàbádẹ́wọ̀n tí ọ̀rọ̀ tí abádẹ́wọ̀n tí ọ̀rọ̀ tí abádẹ́wọ̀n tí ọ̀rọ̀ bóyá Bàṣà náà Babangida ó ní ẹni wàhálà tó bá ṣẹlẹ̀ nínú ìlú tó bá last fún 24 hours the government knew about it. Àwọn akẹ́wọ̀n fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ń gbìyànjú ṣùgbọ́n bí tí wọ́n lọ á sì yẹ kó lágbára a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fi ọmọ wọn kẹ́ wọn bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà tí ó bá ń ṣe ti bàbá wa Chief Sunday Ìgbòho ni àwọn Fúlàní wọn ti balẹ̀ ayé jẹ́ jù báyìí lọ. Ẹgbẹ́ lè. Wọ́n sọ ọbẹ̀ tàkájọ dìde àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security tv fúnra wa a nígbà tí dóde ẹnìkankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùsẹ̀ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùsẹ̀ ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò sáà lè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìgbà oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ àwa sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nu gbó wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ èyí tó sọ pé ó kìkì lọ́kàn òkú ìyá mi ni wọ́n lérò lànà mo ti wá dé padà èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ olóṣèlú bá ń ṣiṣẹ́ bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí sí wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. Ìgbòho òòṣà confam now nígbà táwọn Fúlàní yẹn tí wọ́n ti rí pé wọ́n ti ń rí Chief Sunday Igboho gẹ́gẹ́ bí threat nítorí pé wọ́n ti rí pé obstacle kan ṣoṣo tí àwọn nílẹ̀ Yorùbá nìyẹn tẹ́bá bò dáadáa láti ìgbà tí Chief Sunday Igboho ti wà lé ṣẹgbọ́pọ̀ jíyàn gbé ṣẹgbọ́pọ̀ ọkàn ṣẹlẹ̀ the moment tí Chief Sunday Igboho fi confirmation to social media báyìí gbà pé àwọn ti wà ní Germany báyìí táwọn bá wọn sọ̀rọ̀ tán kí làwọn Fúlàní yẹn ṣe wọ́n spark bẹ́ẹ̀ ni òun ló mú fídíò kan tí olórí burúkú ọmọ Fúlàní kan ṣe nítorí pé ó ti mọ̀ kí bàbá ó ṣe ara dìbò
èmi máa ń sọ mo máa ń tún sọ fún àwọn Fúlàní ohun tí wọn tó lọ ń pera wọn. Ìyàwó Olúrẹ̀mí ìdá ìsọ yẹn ti lọ fà á. Mo ní táwọn bàbá wa tó bá ṣe tán ilé ẹjọ́ bò nígbà tí dájọ́ kú fẹ́ anybody fúnra ara wọn ló máa lọ ní bá wọn jà ọ̀rọ̀ la máa bá wọn sọ. Ó yá ẹ kó bọ̀wọ̀ yín yẹn fún àwọn ọlọ́pàá kẹlọ kó bọ̀wọ̀ yín fún àwọn ọlọ́pàá tàbí àtẹ̀yìn àti gbogbo nǹkan ogun tẹ kó dání ó yẹ kọrí sílẹ̀ Haúsá kẹ máa lọ wọ́n máa lọ. Ṣebí gbogbo wa la rí tó ṣẹlẹ̀ gbọ̀ngàn gbogbo wa la rí iṣẹ́ ìyanu tí bàbá wa ṣe Sunday Igboho ṣe. Ẹni tí ò gbé bọ̀ dání tí ò gbé kankan dání tí wọ́n yìnbọn mọ́ tó dẹ̀ tún kábíyèsí ní ẹ̀wò èyí tẹ̀ ń forí wí orí pẹ̀lú gbòòrò ẹ̀rí yín pa ní ẹni Ọlọ́run yàn èèyàn máa ń gbà fún ni. Bẹ̀dá ò gbà kádàrá ẹ̀dá yóò gbà kodoro bẹ̀dá ò gbà kádàrá ẹ̀dá ó gbà kodoro òsì ààrẹ gbà kádàrá rẹ̀ gbà kádàrá rẹ̀ ní gbà kádàrá rẹ̀ bẹ̀dá ò gbà kádàrá ẹ̀dá yóò gbà kodoro bẹ̀dá yóò gbà kádàrá ẹ̀dá ó gbà kodoro ẹ̀gbà kádàrá yìí. Ìgbòho lọ́lọ́run fi rán ẹ̀yin gan mọ̀ àbí tó bá jẹ́ ọmọ pa èyí tẹ́ wà online tẹ́ owó wà ẹ bàbá òkè ẹ tẹ̀ jẹ́ ká dìbò kẹ̀yìn àti bàbá wa ẹ máa bá wa fìfẹ́ hàn sí Igboho ní comment section. Àtẹ̀fẹ́ jẹ́ kí wọ́n tẹ̀ kọ́kọ́ mọ̀ pé ọlọ́tọ̀ lọ́rọ̀ ìwọ tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ sí Sunday Igboho máa bá wa comment kó máa share fídíò kò yẹ kó lọ báyìí jẹ́ kó débi tó yẹ kó dé. Àwọn alájà ìyá àwọn tí wọ́n ń ṣe ara wa tí wọ́n wá tọ́jọ́ mọ Fúlàní tọ́jọ́ mọ kíní ẹ jẹ́ kó mọ̀ káwọn tó ń pera wọn nìkan tí wọn tó tẹ́ lógún bá dùn tẹ́ ń pera yín lógún lẹ́kọ̀ọ́ púpọ̀ burúkú ni o. Ẹ jẹ́ gbọ́ nǹkan tí Fúlàní kan sọ nítorí bó ti rí kan ẹ tiẹ̀ dúró náà níjọ́ kìíní àná tí àwọn DSS tí wọ́n dọ̀bù kọ́ọ̀sì Sunday Igboho ní gúrú màlájì kí wọ́n lẹ́rù pé wọ́n lọ ọ̀dọ̀ bàbá wáífà Gani Adams ni wọ́n lọ táwọn DSS fi dọ̀bù kọ́ọ̀sì wọn tún torí ẹ̀ padà sílé. A ti sọ fún yín pé ibà ní problem bàbá wa ní bá Gani Adams. Mr. Karo White tí ó kọ́ show eye service on show eye service on pé àwọn kan tí wọ́n ẹ wo fídíò yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Fulbe no hande no harakaji no aiki Sunday Igboho. So you don't come back. And I hear they shout about Fulani. Sunday Igboho your papa too simple. I swear to God, you know if you do Fulani anything. Wallahi, Ori Ope. I swear to God, if you government not put more for here, I swear to God, Sunday Igboho, you go carry big problem for Yoruba land. I swear to God. I swear to God, this time if you say they kill Fulani like that time, this time I swear to God, Yoruba people may hear me well. I swear to God, you know they leave you. You know they leave you like that. You go die if you kill Fulani, you go kill Yoruba. I swear to God. If your government no come arrest Sunday or this time, Fulani no they allow you. I swear to God, God they punish you. Ori Ope, so iya you ereni, abiko si lori ni. Allah. If you say Fulani obage Yoruba obage gogo, Allah. Emi mo so puni, emi Fulani gogo, emi Fulani gongon. Allah. So iya you ereni, Sunday Igboho. Or try, you go see the thing why they happen this time. You know they allow you, wallahi, God they punish you. Oh.
Now ṣe nǹkan tí mò ń sọ ẹ má bínú mò ń bá ìkan náà àwọn ọmọ mi sọ̀rọ̀ bí báyìí. Now bí mo ṣe ń sọ lọ inú ẹ̀ gbọ́ ọ̀kan tí Fúlàní yìí sọ nítorí pé ó ti ráàlú dájú pé ṣìṣọ́ ní gbogbo ti lọ. Ìyálà ìyá ò ṣe sọ gbà tó wà ní ẹ̀wà mọ́pínlẹ̀ Yorùbá ló ń pè bí torí a máa sìn ẹ́ kọjá Èkìtì a máa make sure pé a mú ẹ dé bọ́dà ilẹ̀ Yorùbá àti other side bẹ́ẹ̀ a máa lé ẹ tèfètèfè wà á padà sílẹ̀ Haúsá. Kó tó ṣe fídíò eléyìí ó ti kọ́kọ́ ṣe nǹkan yẹn ò sí circulation máa pílẹ̀ ẹ̀ fún ìṣẹ̀lẹ̀ o. To hulɓe Ilori hulɓe Ibadan Akure minani wiya sonde ko warti waɗa barazana dow hulɓe tsakani Allah hulɓe wuto gonɗo onon gonɓe ɗo nden ɗo hinnare siriye to gikko ɓuri sembe mon noddol hulde gabaɗe wara ñama baba Yoruba en ɓen to jeɗɗaganoɗon ɓe koyngal billahi lladi joni hulɗo huto wari daroɗon onon ma kawton koye mon nden ɗo hirnare mofton kefon kaɓoɗon goɗɗe gongiyaje taimakotoɗe hulhulde to nani ɓe dillonoy ɗo baññe jon taɓoɗon ɓe ñamon baba maɓɓe to ɓe dillonoy komo en noddidira en hawra en ñama baba maɓɓe wallahi ɓe alay dama ene ali ɓe haɓe jawani. Yes kunjigo Sunday bo I don't hear say don't come by say the Fulani your father too simo Allah he be you I go tell you say your father too simo I swear to God you know if you do Fulani anything why if you do with Fulani may no leave the thing why there for your mind come out outside come vomit the thing why you want do for Fulani I swear to God wallahi tallahi if you kill Fulani one you go kill Yoruba 10 God they punish you this time you know they leave you. Who tell you Fulani no be our Nigeria ide you man a Nigeria ide you know if you pursue Fulani for Nigeria I swear to God even government no fit pursue Fulani for Nigeria God they punish you this time you go die. Now me tell you I be Fulani gone this time you go die Sunday before any language why they see this team may send a me Sunday before see so yeah you any you gidi Allah you know if you do anything on nani ko be mi onko to on jejjabo wallahi Sunday bo wada no goddo hallere ba makko fulbe gombe do hon bina dere kawton ko e mon na way aye anna o maada e ko jaay ko dogga amalla kaki komi ko warara sawru mu soda wallahi no the fear like this God they punish you na me tell you. Now àwọn threatening tí àwọn òsì ààrẹ tó sá fún rẹ̀ threatening tí àwọn àgbààgbà kan sá fún ilẹ̀ Yorùbá rẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ wípé tó bá ṣẹlẹ̀ tán gbogbo ilẹ̀ Yorùbá ló máa dé bá. Ṣé Fúlàní ìsìn á dé kánò fẹ́ ṣe anything gbogbo àwọn ọmọ Yorùbá máa káwọ́ gbéra nígbà tí a wẹ́ ẹ̀túwélé. Tí wọ́n ń pè ní Sunday Igboho ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ẹ gbọ́ tí mo pè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako ibi tí wọ́n fi tako ni wípé wọ́n rí tàbí bẹ́ẹ̀ tí wọ́n pa àwọn tán nílùú ẹ̀ ṣe àwọn pé tọmọkùnrin ò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa òun ló ká apá wọn ó yí ẹ̀ṣẹ̀ wọn ó wá jẹ́ akínni ó dín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń jùmú lẹ́sọ̀ táì lálọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ má fún má pa ẹ̀ẹ̀mọ ẹni tí mo fi Sunday Igboho yẹ̀wé ni Ali ni kágàmà náà wá jẹ́ àwù Ali ló ní akin nínú àwọn sọ̀hábà ní Muhammad akin lọ́mọkùnrin yẹn ó dé ẹ wo ìyàwó tí wọ́n pa tó lọ síbẹ̀ kó gbà wọ́n lẹ̀ ẹ dákun ẹgbẹ́ wá bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́ ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà Buhari Ọlọ́run ní àìdúnláhùn mọ́sítàtà tó lè kú pa Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àná Muhammad àìdúnláhùn mọ́sítàtà tó lè kú pa ẹ lọ wá nǹkan dára o ẹ wá nǹkan dára o ẹ má jẹ káwọn ẹni bí kọ́pa yín tán o ẹ má jẹ káwọn ẹni bí ṣe kí ni kọ́pa yín tán o tí Sunday Igboho yẹn bá tún márùn-ún lẹ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn
tí ìṣàwọn tó já sí pé owó nìkan ni ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ ta lójú àwọn mẹ̀kúnnù àwọn kan owó ní àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì àwọn ò lè ṣàké tó ń ṣe yẹn tá a bá níwò ẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbéyàn wọn ń pààyàn gbogbo ẹ̀ máa parẹ́ ni àbí iṣẹ́ wọn mo pa ni gbogbo parẹ́ àyíjú làwọn mọ́sítà tó ń tún mi kú wà Sunday Igboho wá dúró lórí pé àlẹ́ ẹ̀ ní pa anybody ìdíṣẹ́ àwọn Fúlàní wá sá lọ ẹni tó forí sá lọ ẹni ìkan náà àwọn Fúlàní ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n mi kò parọ́ o ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́lọ́wọ́ sọ pé ẹ múra ogun kalẹ̀ Ọlọ́run sọ yẹn náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀ níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́ ìjọ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́ wọ́n fẹ́ pa Ànábì mọ́lẹ̀ Ọlọ́run wá ń bí Ànábì pé kí ló fẹ́ Ànábì ò sọ kankan Ànábì ẹlòmíì wò kó dẹ́sì kò fi aburú fẹ́ lòmí Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ọ̀ bá ti fẹ́ kí n ṣe kankan fún wọn ẹ yá mọ́ ọ̀nà Mẹ̀dínà Ànábì wá débẹ̀ Mẹ̀dínà tán àwọn ẹni ibi láti Mẹ́kà tó sọ pé ẹja lọ pa síbẹ̀ wọ́n sọ pé kí ni ẹja tún lọ pa síbẹ̀ ìgbà tó wá gbéra tó tún wá ń lọ tá Ànábì wá rí pé wọ́n ó tún wá pa ọlọ́sẹ̀ wa lọ́yà dídé má jẹ́ wọ́n pa ẹ́ ó ti sá fún wọn ìwọ náà ṣe kí ni dìfẹ́ǹdì ààrẹ so nígbà táwọn Fúlàní pa Yorùbá téèyàn kan bá dìde tó bá dìfẹ́ǹdì Yorùbá báyà láì fi bẹ̀ torí pé Ọlọ́run fún ara rẹ̀ sọ báyìí lọ́pọ̀ ọgbà Ànábì òtún wá sáré jagun ọwá jẹ́ kòtò tó tóbi tẹ́bí látọ́ bá débi kòtò ọba ìjà àkíní ìtóbi wọn àwọn wèrè. Now ẹ ti gbọ́kọ̀ tí bàbá yìí sọ bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà abá bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ́ẹ̀.